káàbọ̀ padà sórí ètò wa Miliki Express náà ní lẹ́ni ọjọ́ Christmas àjọ fìgbádùn àtúnjọ fi wo ètò tèmi ni àlejò méjì tí mo mú wá fún yín orúkọ ọkùnrin ẹ mọ̀ pé ọ̀sẹ̀ tó kọjá ọkùnrin àtobìnrin ni mi ìfẹ́ kó fi sapá kan ju apá kan lọ orúkọ ọkùnrin tí mo gbé wá lẹ́ni àwọn á máa jẹ́ Adébọ́lá Àdìgún tí wọ́n sì jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ohùn Oòduà Movies and Production ẹ̀yìn àyàwòrán ni wọ́n á máa gbárùkù ti iṣẹ́ industry wa ibẹ̀ náà làwọn wà iye tó wá jẹ́ obìnrin nù wọn orúkọ tí wọ́n ní Tolú Ògúnbọ̀dé tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ST Beads and Jewelry àwọn ni ẹ̀yin àlejò mi ẹ káàbọ̀ sórí ètò wa ẹ bá mi káwọn ará ilé ní kọ̀ọ̀kan. ẹ̀yin ará ilé ọ̀nì ká kí o akí ẹ̀yin bàbá akí ẹ̀yin màmá akí ọmọdé akí àgbàlagbà èmi ọmọ yín olólùfẹ́ yín Adébọ́lá Adéyẹmọ Àdìgún ló ń kí yín. n kò jẹ́ pé èmi ti express kò jẹ́ pàǹtí ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀yin kò jẹ́ ń túṣà ẹ máa jẹ́ káwọn ọkùnrin máa rá ìdí wa ó dẹ̀ ẹ̀yin ẹ bá wa kí wọn. ẹni kú dédé ìwòyí o ara lé èmi ọmọ yín Tolú Ògúnbọ̀dé la wà lórí ètò lénìí. ẹ̀yin àlejò mi ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe summarizing ètò Miliki Express tìjọ Wednesday mo mọ̀ pé ẹ máa ń wò ẹ dẹ̀ ti pè mí rí pé àǹtí dámì kò yẹ kẹ́ ẹ dájọ́ bẹ́ẹ̀ yẹn ìyá àfi kò yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ yẹn ṣẹ́wọ̀n pé lórí ètò Miliki Express a máa ń sọ̀rọ̀ nípa relationship àgàgà ní gbogbo ọjọ́ Wednesday èyí tí wọ́n á jẹ́ Christmas èmi náà ti rí pé ti fi touch of red sí ṣe Christmas ṣé ó sẹ́ńgẹ́ mẹ́ǹgẹ́ ẹ má wò wọ́n jù torí ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ń sìn ó ní í ṣe pẹ̀lú kíni ẹ dákun ẹ̀yin ará ilé ẹ máa bá wa ká lọ ọ̀rọ̀ tá a máa kọ́kọ́ gbéyàwó lénìí ni pé ṣé ó lẹ́tọ̀ọ́ kí ọkùnrin àti obìnrin kí wọ́n máa lọ́ọ̀kì kí wọ́n máa ti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn yálà kóòdì ni o òyìnbó tẹ̀ tí ayédèrè lómi ojú lásán ni tí fóònù ẹ ò bá rí ojú ẹ kò ní í ṣí ṣó lẹ́tọ̀ọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ obìnrin. ẹ̀yin ará lé nígbà míì ó máa ń lẹ́tọ̀ọ́ ìgbà míì kò ní lẹ́tọ̀ọ́ àmọ́ téèyàn bá wà nílé pẹ̀lú aya pẹ̀lú tí ò bá sí nǹkan kan tọkùnrin yẹn fi pamọ́ kò ní ìdí láti fi sí i tó bá wà ń ta ọ̀rẹ́ ẹlòmíì ọ̀rẹ́ ojúlùmọ̀ lè fẹ́ máa tójú bọ gbogbo nǹkan tí ò yẹ kó máa wò lójú fóònù tó mo fọwọ́ sí pọ́n lè fi sí níta. àwọn tó bá ti délé kan yọ ọ̀dà bọ̀dá Adébọ́lá kí lẹ́yìn sọ sí. kò sí nǹkan tó wà padà tó dáa jù pé kó máa ti fóònù. kí ló dé. oríṣiríṣi nǹkan ló lè fi síbẹ̀ tó jẹ́ pé tó jẹ́ bí nǹkan ìfipò fẹ́ fi pamọ́ nǹkan àṣírí fóònù ẹ̀ ó láti máa password ẹ̀ kò ṣe nítorí ike bóyá òun ṣe kankan òun láti dandan ni kò password ẹ̀. kí ló dé tó fi jẹ́ dandan. ó ti sọ́lẹ̀ tó bá jẹ́ pé tó bá wà ń ta bóyá àwọn ọ̀rẹ́ o bóyá ẹni tó ń bá ṣiṣẹ́ o nǹkankan wọ́n lè máa wọnú fóònù ẹ̀ kí ọkọ̀ mú fóònù ẹ̀ kó dẹ̀ máa àwọn kan bàjẹ́ wọ́n á kàn máa wọnú fóònù ẹ̀ lọ gba tó bá dẹ̀ ti fi password tó ti fi sí wọn ò ní lè wọ inú fóònù ẹ̀ tó bá délé gbogbo tó ti rò lọ tó ti rò wà tó délé wà tó máa rántí wà tó lè tó máa rò pé fóònù mi ò wà títí o yẹn tó sì padà fún yẹn tó wà nílé kí ló dé ṣe kí ní fúnra wa ni ó bì pé kò sí pé kò sí fọkàntán. mo ọkọ mi kò lè ṣe bẹ́ẹ̀ wọ́n tó bá mọ̀ pé ọkọ mi kò ń ṣe onírìnkùnrin ò ní ìdá tí máa rò nǹkan bẹ́ẹ̀. fẹ̀kàn tẹ́lẹ̀ gan àwa gan ò ráyè láti máa wo fóònù àwa gan ò ráyè láti wo fóònù. torí tí n tán bá ti ṣe inú fóònù lọ́ máa fi sí ó gbọ́dọ̀ dédìí fóònù mi o a sì jẹ́ pé àwọn ọkùnrin máa ń fẹ́ gbé kọ́ọ̀lù àwa obìnrin àmọ́ àwọn ò lè fọwọ́ kan fóònù mi. kí ló dé tó fi fọwọ́ kan fóònù ọkọ ẹ̀. kí ló dé tọkọ náà fi máa fọwọ́ kan fóònù mi. ṣebí ta ló fẹ́ra wọn. àwa la fẹ́ yín o àwa la tiẹ̀ fẹ́ yín because tá a bá rí lórí wedding invitation wọ́n ní Bọ́sẹ̀ hooks Gbénga Bọ́sẹ̀ ló hùkú ẹ̀. n tẹ́ fi ń tara yín nù. ta ni ó propose pé mo fẹ́ fẹ́ ọ. obìnrin kan ti ń propose ń ṣe àti ń já o. ta ni ó gbèsù wa. ọkùnrin ni ẹ̀tọ́ ẹ̀ ni. ọkùnrin náà ni yóò náwó òní yóò fi yóò sanwó ilé yóò sanwó mọ́tò yóò sanwó iléèwé ọmọ ọkùnrin tó bá ti wá di tọkùnrin bá ti fẹ́ béèrè ráìtì tiẹ̀ ilé ọkùnrin ẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. ó dáa kí ni ráìtì ọkùnrin. kí ni ráìtì yín tẹ̀ ń protest kí ni ráìtì náà. ráìtì ọkùnrin pọ̀ gan. bíi. ikúbìnrin tẹríba fọ́kọ ráìtì ọkùnrin má gbọ́kọ lẹ́nu ara ilé gbé mo tan fóònù ẹ̀ tó tán pa fóònù ẹ̀ ó tan fóònù ẹ̀ ń gbọ́kọ lẹ́nu ni. tó wáyé kéèyàn di pure water nìkan tẹ́ ń gbìyànjú láti sọ yìí sí kéèyàn kan máa wo ṣù ọlọ́run ti ń jẹ́ ká fẹ́ dídì lóbìnrin ó máa ní bó ṣe máa bá ọ̀ní o díẹ̀ bó wà wẹ̀ tó bá ṣe pọ̀kọ ẹ̀
èsì máa sọ pé àwọn baálé wa fóònù yín ń dún wàá dẹ̀ lọ gbé fún bọ́ ikọ́ tí ẹ̀ ṣẹlẹ̀ sọ́rọ̀ ẹnìkan lọ́jọ́ kan tí ìyàwó ẹ̀ tó jẹ́ lára gbígbóná dé ọ̀gá ẹ̀ ló fún ọ̀rẹ́ ẹ̀ ní nọ́mbà pé ọmọọṣẹ́ mi ó ní ó lè ṣe nǹkan báyìí ó dẹ̀ nídìí láti lọ sí Àbújá lọ́jọ́ yẹn gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ ìṣe ni bí fóònù ẹ̀ ṣe orúkọ tí yẹn wá tí ìyẹn ń jẹ́ tó jẹ́ ọ̀rẹ́ ọ̀gá rẹ̀ mi ló ń jẹ́ orúkọ obìnrin ni ó bá mú fóònù ọkọ òfin pamọ́ kò jẹ́ gbígbé kó ó mú fóònù ọkọ ẹ̀ ó fi pamọ́ kọ́kọ́ mú nígbà àmọ́ bá kò ní. kí ló dé tà ní ìfipamọ́ nígbà tí ó jẹ́ pé wọ́n kì í fi gbogbo nǹkan hàn wá. ó ti fi orí ọkọ ẹ̀ pamọ́ nìyẹn. èyí tẹ́ sọ yẹn. kò rí bẹ́ẹ̀ ní gbogbo ọ̀nà that is one ilé nínú nǹkan púpọ̀ ẹyọ kan sample kan nìyẹn bọ̀ èyí tó pọ̀ jù àṣìṣe má ṣe. jẹ́ tó fún ọ ní mi. àṣìṣe má ṣe ni tó pọ̀ jù. eléyìí tó ṣẹlẹ̀ sí mi àbúrò mi ló ṣẹlẹ̀ sí mọ́mí wa ló ń pè ìyàwó wọn ti fẹ́ra wọlé o ó sì máa ń wá bí kó wálé ọjọ́ Friday kó lọ láàárọ̀ Monday bí fóònù ṣe dúró báyìí the next day máa sọ pé wọ́n tún ti ń pẹ́ wọ́n tẹ bí ẹ̀rẹ́ ti máa gbé call nítorí pé mọ́mú wa gba fóònù ọ̀rẹ́ pé ní pé pàdé bí mo máa ṣe ń gbọ́ lábẹ́lẹ̀ ẹ̀ ẹ̀wọ̀n bẹ̀rẹ̀ ṣé ló obìnrin tó fẹ́ lélele. ṣé mo pé yan ọkùnrin náà lè máa ń fà á àbí àǹtí Tolú kílẹ̀ ni mo sọ sí. àwọn náà ni tí bàbá dákẹ́ tá a sọ̀rọ̀ wọ́n á máa lọ sùnwé lábẹ́lẹ̀. nǹkan á máa gbẹ̀yìn wa á máa gbẹ̀yìn wa. nǹkan téèyàn bá nílé yàn ń dání. tá a bá nífẹ̀ẹ́ yín kò ní máa ká wa lára. nǹkan tẹ́ ìwà yẹ yẹn tí ò yé yín rárá wọ́n gbàdúrà kọ́kọ́ rẹ̀ má fi ṣe. mi ò lè gbàdúrà kó má rí bá mi ṣe kó máa rọ̀ ló gbégbà. kí náà pe mọ́tò. irinṣẹ́ bẹ́ẹ̀ ni irinṣẹ́ ni bọ̀ ó ní orúkọ kan táwọn àgbàlagbà bàbá wọn pè é ogun kankan ni bó bá ti ní mọ́tò tó nílé tó dẹ̀ jọ́kùnrin tó dáa tó nǹkan tó dáa ò sí fẹ́yàn kan. ẹ ní sùúrù o fún ọkùnrin torí ọkùnrin ní ẹ̀tọ́ lábẹ́ òfin ìlú wa ní àwọn ìlànà ẹ̀gbọ́n kan àwọn kan ń ṣe ní ìlànà kan pé o lè fẹ́ kìíní o lè fẹ́ kejì o lè fẹ́ kẹta o lè fẹ́ kẹrin tó bá ti lè ṣe déédéé. ìlànà tí mo mọ̀ yẹn ìlànà àwọn ẹlẹ́sìn mùsùlùmí ni tó bá ti lè ṣe déédéé ṣé èèyàn wá lè ṣe déédéé. wà ó déédéé kí náà pè déédéé. àǹtí Tolú ṣé èèyàn lè ṣe déédéé ṣáwọn ọkùnrin lè ṣe déédéé wọn ò lè ṣe déédéé. tó bá ṣe fún wé ó máa yàtọ̀ sí bí á yàtọ̀ sí sí. kò lè yàtọ̀ fún tálíkà ni. nítorí gbà tẹ fẹ́ a tó bá ń parẹ́ ẹ pé tó ṣe déédéé òní fò lọ bí. irọ́ tó bá ń pé bí pé tó ṣe dáadáa ẹni fò lọ sí. ẹ má tó dòwú bọ̀. so tẹ bá dẹ̀ ti fẹ́ máa ṣe ìkàjẹ́ fúnyàn ní nǹkan náà kò lè dọ́gba. ó máa dọ́gba.